Mo ti kúrò lé láti bíbí àbí tó 6 a.m. láàárọ̀ yìí. Di bí ṣe ń sọ̀rọ̀ yìí mi ti délé because full day service ni mo ní pẹ̀lú àwọn ará UK, àwọn àti tí mo bá ṣiṣẹ́. As it is inú mọ́tò ni mo wà because wọ́n wà ní party. Mo wà nínú mọ́tò. Yes, mo wà ní car park nínú mọ́tò. Mi ò jẹ́ ìyálà jẹ́ anybody ní explanation. Gbogbo eléyìí ẹ ní rí o. Gbogbo eléyìí ẹ ní rí. Ẹ̀yin èèyàn wa DESOLA AFOD ó ti padà sọ̀rọ̀, ó ti jáde, ó ti wá àdírẹ́sì bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe rí nípa ìjà tí ó wà lẹ́rìn òun pẹ̀lú ọkọ rẹ̀ tí a mọ̀ sí KUNLE AFOD lẹ́yìn ìgbà tí àwọn èèyàn sọ wípé arábìnrin yìí ó ti kó ẹrù jáde o wípé hòtẹ́ẹ̀lì ni DESOLA AFOD èyí tó jẹ́ ìyàwó KUNLE AFOD wípé hòtẹ́ẹ̀lì ni ó ń sùn. Ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí? Arábìnrin yìí ti jáde o, ó ti wá fi ẹ̀hónú rẹ̀ hàn, ó ti wá sọ̀rọ̀ bí gbogbo rẹ̀ ṣe rí. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Nǹkan tí bá fẹ́ kẹ́rí lẹ máa ń rí. Nǹkan tí mi bá fẹ́ kẹ́rí mi ní post ẹ̀. But so far so good. Mo wá ní nǹkan yẹn kan tí mo fẹ́ sọ fún yín o. Èmi ò mọ nǹkan tí mo gbé mi o. Mi ò mọ nǹkan tí mo gbé mi. Fún gbogbo ẹnu tó bá fi ẹnu bàjẹ́ kàn mí. Gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àti yìí tí ò mí ni Ọlọ́run máa fi dà yín láàmú. Mi ò tọ́yàn, mi ò wáyàn. Iṣẹ́ yìí tó jẹ́ ní legit iṣẹ́ tí mo ṣe yìí, òun nìkan ni mo nígbàgbọ́ nínú ẹ̀. Lẹ́yìn Ọlọ́run tó make mi, tó made mi, iṣẹ́ ọwọ́ mi ló tún gbé mi débi tí mo dé. Kò ń ṣe pé bí mo ń dóko kiri. Mi ìfẹ́ mọ ẹni náà ṣá. Tó bá wò pé ọmọ yìí ṣá o, báyìí kásà, báyìí àwòdì. Màá tún sọ, nǹkan tó mí nínú nǹkan yín àti yìí tí ó mí ni Ọlọ́run lọ́jọ́ yìí ló máa fi dà yín láàmú. Ọlọ́run á wo bí ṣe ń struggle pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe mí. Bí ṣe wà yìí mo ní problem ẹ̀yìn, mo dẹ̀ ń ṣiṣẹ́ mọ́tò tí mo dẹ̀ ń deliver dáadáa. Despite gbogbo eléyìí, ẹ ṣì ń rojọ́ náà. Ọlọ́run wá wò pé mi ò rí ti yín rò, ẹ rí tèmi wò. Gbogbo nǹkan tó mí nínú nǹkan yín àti yìí tí ó mí, Ọlọ́run máa fi dà yín láàmú lórí ọ̀rọ̀ mi. Whatever anybody hear about me, if you cannot confront me with the person, ọ̀gá kó jẹra mú ẹnu tẹbí ẹ. Torí pé jẹ́jẹ́ ni wàhálà máa jókòó, lè máa lọ máa tọ́. Mi ò fẹ́ wàhálà nínú ọdún yìí, torí ẹ mo ṣe avoid everybody ni mo ṣe dá wà. Dátì ẹ mọ̀ dẹ̀ ni mo dá tàwọn tèmi mọ̀ lórí bíbá yìí. Mo dá tàwọn tèmi mọ̀ náà lórí ẹjọ́ nítorí tọ́lọ́, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Tí anybody bá gbé stupid ẹjọ́ wá bá yín, tẹ́ ẹ bá ti lè confront mi kẹ́ pé onítọ̀hún kájọ máa wojú ara wa, ẹ má jórí WhatsApp mi o. Ẹ má pè mí o, tẹ́ bá fẹ́ ṣòfò ayé. Ẹ má pè mí ẹjọ́ nítorí tọ́lọ́run. Kó ní ká kú ṣe kí ni, kó jẹ́ orúkọ fàdà. If you want to stay with me, you stay with me. If you don't want to stay with me, no, ọdún tuntun.